ADC níbo l'Àtíkù, Òbí, Amaechi yóò wá gbà báyìí o. kíní kan fẹ́ ṣẹlẹ̀, bó bá sì ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà yóò le díẹ̀. bí Àtíkù Abubakar, Peter Obi àti Rotimi Amaechi bá mọ̀ pé lóòótọ́ làwọn fẹ́ du ipò ààrẹ Nàìjíríà lọ́dún 2027 kò jọ pé nínú ẹgbẹ́ ADC ni wọn yóò ti dupò náà o. àfi kí wọ́n wá rọ̀wọ̀rọ̀ kan fi ṣàdá, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò tì wọ́n dànù lórí eré nínú mọ́tò tí wọ́n wọ̀ yìí. àfàìmọ̀ ni wọn kò sì ní fi tójú tìmú bó, torí ẹni yòówù tí wọ́n bá ti bọ́ sílẹ̀ láti inú mọ́tò lórí eré kò lè ṣe kó má farapa. ṣe é rí, wọ́n máa ń wọ àwọn mọ́tò kan lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní one chance. àwọn ọmọ olè ló ń wa mọ́tò náà, kódà àwọn ọmọ olè ló ń gbowó ẹ̀. wọn yóò rí i pé ààyè ẹyọ èrò kan ló kù kí mọ́tò náà kún ní ẹni tó ń kánjú yóò bá sáré wọlé. wọn ò tí ì lè rìn ju ìṣẹ́jú kan lọ nígbà tí wọn yóò yọ àwọn irinṣẹ́ èṣù sí i, tí wọn yóò pàṣẹ fún un pé kó báralẹ̀, kò sì gbọ́dọ̀ gbìn títí tí wọn yóò fi kó gbogbo owó tó bá wà lápò ẹ̀ tán. lẹ́yìn náà ni wọn yóò tì í bọ́ sílẹ̀ lórí eré. ohun tí wọ́n ń pè ní one chance nìyẹn. ìyẹn ni pé èrò ẹyọ kan náà ló kù kí mọ́tò yìí kún wọlé. àfàìmọ̀ kó má jẹ́ irú mọ́tò tí Abubakar, Àtíkù àti àwọn èèyàn ẹ̀ wọ̀ nìyí o. ìyẹn mọ́tò òṣèlú kan tí wọ́n ń pè ní ADC. Peter Obi, Rotimi Amaechi, David Mark, Raufu Arẹ́gbẹ́ṣọlá, àfàìmọ̀ làwọn èèyàn náà kò ti wọ one chance nínú ADC. àmọ́ bí a bá fẹ́ sọ tòótọ́ o, tí a ò fẹ́ fọ̀rọ̀ ṣègbè, àwọn Àtíkù náà ti rí oko ní oko ikún kí wọ́n tó gbin ẹ̀pà sí o. ìyẹn ló ṣe jẹ́ pé bí wọ́n ṣe yí padà bí báyìí ni ikún bẹ̀rẹ̀ sí kó ẹ̀pà wọn jẹ. bóyá eré láti di ààrẹ Nàìjíríà ló tì wọ́n gbọ̀ngbọ̀n ni o, àbí ìbínú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ikán tì wọ́n nínú méjèèjì. kìnní náà ló sì jẹ́ kí wọ́n ṣi mọ́tò wọ̀. ilẹ̀ Haúsá ni wọ́n ń lọ, àmọ́ ó jọ pé ilẹ̀ Ìgbò ní mọ́tò tí wọ́n wọ̀ yìí kọrí sí o. gbogbo wọn ti gbárí jọ, wọ́n sì ti fohùn ṣọ̀kan pé inú ADC làwọn ń lọ. wọ́n sì ti wọnú ẹgbẹ́ náà. àwọn kan lára àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ náà tẹ́lẹ̀ sì ti ní àwọn fa ìjọba ẹgbẹ́ ọ̀hún lé wọn lọ́wọ́. àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ báyìí ni pé òkú tí wọ́n sin ẹsẹ̀ ti yọ síta o. àwọn kan wà nínú ẹgbẹ́ náà tí wọ́n takú pátá, wọ́n sì yarí kanlẹ̀ pé ẹgbẹ́ ADC tàwọn ni, àwọn ò sì tí ì fi kinní náà sílẹ̀ fẹ́nìkan. àti pé àwọn tí wọ́n wá sínú ẹgbẹ́ náà tí wọ́n ní àwọn làwọn ní báyìí, já a gbà ni wọ́n wá ṣe. ṣùgbọ́n inú àwọn dùn pé bí wọ́n ti ń já kinní náà gbà, wọn kò tí ì gbé rìn jìnnà tí àwọn fi tají. àwọn sì ti gba ẹgbẹ́ àwọn padà lọ́wọ́ wọn kí wọ́n wá ibòmíì gbà lọ. ẹnìkan ti jáde nínú ẹgbẹ́ náà, ìgbákejì alága wọn tẹ́lẹ̀, Nafiu Bala, ó ní kinní kan ṣẹlẹ̀ tí òun kò rí irú ẹ̀ rí láyé òun. ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀? ó ní nínú òfin àwọn, bí alága ẹgbẹ́ àwọn kò bá sí nílé tàbí tí kò fẹ́ ṣe ẹgbẹ́ mọ́, òun gẹ́gẹ́ bí igbákejì alága nípò alága náà tọ́ sí, kì í ṣe ẹlòmíì. ó ní àmọ́ nígbà tí alága àwọn yìí, ìyẹn Ráfúnwóṣù, ní òun kò ṣe ẹgbẹ́ mọ́ tàbí òun kò fẹ́ ipò alága tó fẹ́ lọ, kàkà kó rárá máa lọ jẹ́, ó lọ kó àwọn kan wá ni. ó láwọn ni yóò máa ṣe àkóso ẹgbẹ́ báyìí nítorí òun ò ṣe mọ́. Nafiu Bala ní ọ̀pọ̀ ìdí ló wà tí Nwosu ò fi lè ṣe ohun tó ṣe yẹn. ó ní bí àyípadà irú eléyìí yóò bá wáyé rárá, àfi kí wọ́n ṣe ìpàdé gbogbogbò níbi tí àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ àti àwọn alága ẹgbẹ́ ní ìpínlẹ̀ gbogbo yóò ti pàdé pọ̀, tí wọn yóò fẹnu kò pé àwọn fẹ́ àyípadà tuntun. ó ní yàtọ̀ sí èyí, bí ẹgbẹ́ ADC bá fẹ́ àyípadà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ fi àwọn míì sípò, ohun tí òfin ẹgbẹ́ àwọn sọ ni pé ẹni yòówù tí yóò bá di ipò kankan mú nínú ẹgbẹ́ náà, tọ̀hún ti gbọ́dọ̀ lò ó kéré tán ọdún kan nínú ẹgbẹ́ àwọn, tí yóò sì ti sanwó ọmọ ẹgbẹ́ lẹ́ẹ̀mejì. níbi tí ọ̀rọ̀ náà ti kọlu àwọn Àtíkù nìyí o. àkọ́kọ́ ni pé àwọn ò tí ì ráàyè sanwó ẹgbẹ́ kankan. ẹ̀ẹ̀kejì ni pé wọn ò tí ì lo ọdún kan nínú ẹgbẹ́ náà. òfin yìí sì làwọn tí wọ́n láwọn kò fẹ́ wọn ń rù kiri báyìí, tí wọ́n ń sọ pé wọ́n kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn, àti pé tí wọ́n bá fẹ́ wọ inú ẹgbẹ́ náà, wọ́n gbọ́dọ̀ lọ ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bó ti yẹ kó rí fún wọn ni. nítorí
ojú tó ń kọ́ àwọn Àtíkù kò jọ pé wọ́n ṣe kinní náà bí wọ́n ti ń ṣe é. Eléyìí kò sì tí ì jẹ́ kí ifá wọn fọ́re nínú ẹgbẹ́ ADC nítorí gbogbo bí wọ́n ti ń gba wájú ilé tí wọ́n ń gbẹ̀yìn ìkùlé òfo ní kinní náà fẹ́ já sí báyìí o. ìdí ni pé ọ̀rọ̀ náà ti lọ́wọ́ kan àwọn alátakò wọn nínú. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló mọ òkòlò ADC lọ́yọ̀ọ́? àwọn tí wọ́n ní kàn fi ṣe jẹun lásán ni. òun tẹ́ jẹ́ kí àwọn Àtíkù náà rò pé ẹgbẹ́ tí àwọn lè sáré lò nìyẹn, tí àwọn bá sì ti lò ó àwọn yóò fi gba ohun tí àwọn ń fẹ́. nítorí pé ẹgbẹ́ náà kò kúkú jẹ́ kinní kan lójú àwọn tí wọ́n ní náà ni wọ́n ṣe sáré gba àwọn Àtíkù lálejò tí wọ́n ní kí wọ́n máa bọ̀ wá gba ẹgbẹ́ náà kí wọ́n sì fi ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. ṣùgbọ́n bí wọ́n ti gba ẹgbẹ́ náà tí wọ́n sì pariwo pé ẹgbẹ́ tí àwọn yóò fi tako ààrẹ Tinubu nìyí, tí wọ́n sì ń sọ fún gbogbo èèyàn pé ẹgbẹ́ náà ni yóò gbàjọba, láti ìgbà náà ni ẹgbẹ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí níṣòro. àwọn tí wọn kò béèrè bí ẹgbẹ́ náà ti jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n kàn ń pe ara wọn lọ́mọ ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ sí jáde. ó sì jọ pé wọ́n rí àwọn èèyàn tí wọ́n nídìí pé kí wọ́n nìṣó àwọn wà lẹ́yìn wọn. ohun tí àwọn èèyàn ṣe ń yọ lọ́tún tí wọ́n ń yọ lọ́sì nìyẹn pé ẹgbẹ́ àwọn ní ADC. gbogbo àwọn alága ẹgbẹ́ náà ní àwọn ìpínlẹ̀, bó tiẹ̀ jẹ́ pé àwọn David Mark ní àwọn ti bá wọn ṣèpàdé tẹ́lẹ̀, níṣe ni wọ́n tún kọ̀wé lódidi pé àwọn ò ní gbà o, àwọn ò fẹ́ kí àwọn tí àwọn kò mọ̀ rí wàá gba ẹgbẹ́ àwọn. bí àwọn alága ìpínlẹ̀ gbogbo yìí kò bá sì gbà, tí àwọn olóyè ẹgbẹ́ kan náà takú, ohun tí èyí túmọ̀ sí ni pé bí àwọn David Mark bá gbé ìgbésẹ̀ kan tí kò tẹ́ wọn lọ́rùn, ilé ẹjọ́ yá nìyẹn. àwọn tí wọ́n fẹ́ kí wọ́n lọ sí ilé ẹjọ́ ti pọ̀ lẹ́yìn wọn, nítorí wọ́n mọ̀ pé tí wọ́n bá wọ́ àwọn David Mark, Àtíkù, Òbí, Amaechi àtàwọn tó kù lọ sílé ẹjọ́, ẹbí làwọn èèyàn náà yóò jẹ bọ̀ níbẹ̀. ó jọ pé ohun tí INEC pàápàá ń sá fún nìyẹn. àwọn David Mark ti mú orúkọ wọn lọ sí ọ̀dọ̀ INEC fún àyípadà, níbi tí wọn yóò ti fi Mark hàn bí alága ẹgbẹ́ náà, tí wọn yóò sì fi Ràúfù Arẹ́gbẹ́ṣọlá hàn bí akọ̀wé ẹgbẹ́ wọn. tí INEC bá ti gba ilé yìí wọlé, kí làwọn Àtíkù yóò fò sókè fún ayọ̀, tí wọn yóò sì ní àwọn ti borí, nítorí a jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá wá ń ṣe gbogbo ẹ̀ pátá ló bófin mu nìyẹn. àwọn ni INEC mọ̀, ẹni tí INEC bá sì mọ̀ ló ní ẹgbẹ́ òṣèlú. àmọ́ INEC yí pàkọ́ sí wọn ni. ó sì jọ pé ohun tí àjọ elétò ìdìbò náà ń sọ fún wọn ni pé kí wọ́n lọ yanjú wàhálà tó wà nílé wọn ná. nígbà yẹn ni àwọn tó lè dá wọn lóhùn, tàbí tí àwọn yóò tó lè fi orúkọ wọn sínú ìwé àwọn. orúkọ tó wà nínú ìwé INEC ní ti Ralph Nwosu, nítorí wọn ò gbà pé àyípadà kan ti wáyé. torí gbogbo ohun tí wọ́n ń ṣe nígbà náà wọn ò pe INEC sí i. bẹ́ẹ̀ tí wọn yóò bá ṣe àyípadà irú èyí àfi kí wọ́n pe INEC sí i. nítorí pé wọn ò pe àwọn INEC sí yìí ní oríṣiríṣi àwọn ọmọ ẹgbẹ́ náà tó ń bínú ṣe lẹ́nu lọ́rọ̀ yìí, tí wọ́n sì ń pariwo pé ohun tí alága ẹgbẹ́ náà Ralph Nwosu ṣe kò dáa rárá. ẹni tó du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn yìí ní 2023, Ibekachukwu ló kọ́ fọn mú pé báwo ni wọ́n ṣe lè fárí lẹ́yìn olórí. ó ní ṣe bí òun lòun dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà lọ́dún tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí, kí wá ni wọn yóò ṣe irú nǹkan bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn tóun ò ní gbọ́. lọ́rọ̀ kan òun wà lọ́nà ilé ẹjọ́ báyìí o, bẹ́ẹ̀ ló sì ti ń fọwọ́ kejì kó àwọn ìgbìmọ̀ tí yóò ṣètò ìdìbò ọdún 2027 jọ. ó ti ń kàmpéènì pé tí òun bá di ààrẹ lọ́dún náà, ọ̀pọ̀ àwọn ètò tí Tinubu ń ṣe báyìí, pàápàá owó ìrànlọ́wọ́ orí epo bẹntiróòlù tó yọ, ní òun yóò tún ṣe gidigidi. tani yóò wá sọ fún yẹn pé kò lè dupò tàbí kó fi ẹgbẹ́ ẹ̀ sílẹ̀ fáwọn Àtíkù àti Òbí pẹ̀lú Mark. paríparí ẹ̀ ni ti ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kan ṣoṣo tí ADC ní, Lékè Abẹ́jídé, ẹni tó sọ gbangba pé nínú oṣù kẹsàn-án tí a fẹ́ mú yìí, ẹgbẹ́ alájọṣepọ̀ náà yóò forí sàngànná yóò sì túká pátá. Lékè Abẹ́jídé láti Yàgbà ní Kogi ní òun lòun ní ẹgbẹ́ òun o, òun ni láńlọ́ọ̀dù ẹgbẹ́ náà, ibi tí ẹgbẹ́ náà sì dé lónìí òun lòun gbé e débẹ̀. ó ní báwo làwọn èèyàn ṣe burú báyìí kí ẹnìkan kàn dé sílé onílé kó sì máa ṣe làòlàò kiri, kó wá rò pé yóò rí nǹkan kan mú jáde kúrò nínú ilé bẹ́ẹ̀. ó ní ilé onílé ni wọ́n sá wọ̀, ó sì dájú pé lọ́jọ́ tí wọn yóò bá sá lọ, ẹ̀yìn ìkùlé ni wọ́n yóò gbà lọ. wọn ò sì ní mú nǹkan kan dání, torí ẹlòmíì kò ní wọ síngílẹ̀ǹtì
tí yóò fi kán lùgbẹ́ nítorí wọn yóò ti gba àwọ̀tẹ́lẹ̀ lọ́rùn wọn. Ọkùnrin náà ní àwọn ọmọ Nàìjíríà ti rí i wípé bébà fẹ́lẹ́lẹ́ ni wọ́n, ìyẹn àwọn tí wọ́n ń pera wọn ní ADC báyìí, pé wọ́n fúyẹ́ ju àgbá òwú lọ. Gbogbo ẹni bá sì gbé wọn wò ni yóò rí i pé wọn ò jẹ́ kinní kan. Pé báwo ni ẹgbẹ́ kan yóò ṣe ní àwọn ń ṣe àṣepọ̀ tí wọn yóò dìbò ní gbogbo Nàìjíríà tí wọn ò ní mú ìjókòó ẹyọ kan báyìí? Ṣé ó ṣẹ̀ṣẹ̀ wá di ìgbà tí ẹnìkan bá ń sọ fún wọn pé omi ti tán lẹ́yìn ẹja wọn ni? Àbẹ́jídé ní kò sí ohun tó ń jẹ́ coalition, kò sí ohun tó ń jẹ́ ẹgbẹ́ alájọṣepọ̀ kankan. Gbogbo àjọṣepọ̀ tí wọ́n ní àwọn ń ṣe wọ̀nyí kò sì yàtọ̀ sí odó tí àkókò bá lóun ń fẹnu gbẹ́, kò ní ṣe é fi gúnyán fẹ́ nìkan. Àwọn kan bú àwọn Àtíkù ni o, wọ́n ní àwọn náà bẹ́fọ̀n lábàtà, wọ́n yọ̀bẹ tì í, wọ́n rò pé omi ló mu kú ni, pé ẹgbẹ́ tí àwọn ti ń ṣiṣẹ́ fún ní àti ọjọ́ ìwá àwọn wá dé wọ́n wá gbà á lójijì, àti pé níṣe ló yẹ kí wọ́n béèrè lọ́wọ́ olójú kí wọ́n tó gbà á. Yàtọ̀ sí yẹn, nígbà tí àwọn náà mọ wàhálà tó wà lọ́rùn àwọn, tí wọ́n mọ ohun tí wọ́n fẹ́ fi ẹgbẹ́ náà ṣe, pé àwọn fẹ́ fi lé ìjọba tó wà lórí àlééfà lọ ni, ó yẹ kí wọ́n jẹ́ kí ọwọ́ àwọn tẹ ohun tí wọ́n ń wá kí wọ́n tó bẹ̀rẹ̀ ariwo. Ní tòdodo, àwọn aṣáájú ADC tuntun yìí kò jẹ́ kí ọwọ́ wọn tẹ èkú idà tí wọ́n fi ń béèrè ikú tó pa bàbá àwọn. Àṣẹ ẹgbẹ́ ADC kò tíì bọ́ sí wọn lọ́wọ́ tí wọ́n fi ń sọ pé àwọn yóò lé Tinubu lọ, àwọn yóò gbàjọba. Ó sì dàbí pé ariwo tí wọ́n ń pa yìí ló jẹ́ kí àwọn ọ̀tá wọn dìde sí wọn. Òbí tó sọ pé òun kó àwọn Labour bọ̀, kí á ní Wike ti rìn súnmọ́ ọ̀kan nínú àwọn alága Labour, ìyẹn Àbúrè, tí ìyẹn sì bẹ̀rẹ̀ sí pariwo burúkú tó ní ẹgbẹ́ àwọn ò lọ sínú ADC o, Òbí ń ṣe tara ẹ̀ lásán ni. Àsìkò náà ni àwọn SDP ní àwọn ti lé Nasiru El-Rufai dànù pé kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn nítorí ó fẹ́ lọ sí ADC. Bí nǹkan ti rí báyìí, níbo làwọn Àtíkù fẹ́ gbà o? Àfi kí wọ́n tètè pọ̀ sókè rájà, torí wọ́n ti fẹ́ lé wọn nílùú Ìlá báyìí. Àfi kí wọ́n tètè mọ bí wọn yóò ti gba Ìlàlà lọ. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ inú ẹgbẹ́ ADC yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.